ayé yín ó bàjẹ́ ni. Àdàbí tí ẹ bá ṣòkígbẹ́ ló ṣẹ́kù. Wípé ayé yín ò ní bàjẹ́ yẹn. Àdàbí tó bá jẹ́ pé ẹ ṣe òkígbẹ́ rí, ẹ ṣe ayẹta rí, ẹ ṣe fọ́bọ̀n rí, ẹ ṣe ti ìdíjò rí, òun láyé yín ò ní bàjẹ́ pẹ̀lú statement tẹ́ sọ yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé. Ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yín gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́. Ìtààmú wá fún yín lọ́tẹ̀ yìí ó tún kà màmá. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan, ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ṣé rí kíní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn, ẹ má gbàgbé láti tẹ̀. Á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí. Ẹ máa bá wa ká lọ. Kò ní dáa fún yín, mo tún repeat, ẹ̀yin ọlọ́pàá Kwara ẹ̀ ní ṣoríire. Bẹ́ẹ̀ mo sọ. Wọ́n rán yín níṣẹ́ ẹrú, ẹ̀dẹ̀ kọ́ ẹ̀dẹ̀ lè fi tọmọ jẹ́. Ojo ni yín ẹ̀yin ṣèyàn gidi, ayé yín ti bàjẹ́. Ojo. A sọ pé kó gbé ọdún yẹn. Ẹ máa gbọ́ o. The KWARA State Police Command has urged the worshippers of the indigenous traditional religion, otherwise known as Isese, to relocate the festival planned to be celebrated on August 20th, 2023 in KWARA State to other areas of the country, saying that the security situation in the state is not favorable for such celebration. Now, the command in a statement issued on Monday and signed by SP Okesami Ajayi, Police Public Relations Officer, said that the command has met with the worshippers and had advised them to find a suitable place in another state of the country for the celebration. The statement reads, vigilant, local hunters, community policing members, and leadership of traditional worshippers in KWARA, along with some of their leaders from adjoining states, have also been dialogued with and make to understand that the intelligence available to the police command does not favor the kind of celebrations being planned by one of the religious sectors in the states. They have been advised to relocate the celebration to another state pending a favorable security situation in the state. Kò ní dáa fún yín. Ayé yín ó bàjẹ́ ni. Àdàbí tí ẹ bá ṣòkígbẹ́ ló ṣẹ́kù. Wípé ayé yín ò ní bàjẹ́ yẹn. Àdàbí tó bá jẹ́ pé ẹ ṣe òkígbẹ́ rí, ẹ ṣe ayẹta rí, ẹ ṣe fọ́bọ̀n rí, ẹ ṣe ti ìdíjò rí, òun láyé yín ò ní bàjẹ́ pẹ̀lú statement tẹ́ sọ yìí. Wípé ẹ̀yin o surveillance review pé the situation in the security situation in the state is not favorable for such celebration. Ayé yín lẹ́ẹ̀kan sí ayé yín ò ní dá. Ẹ ní ṣoríire. Èmi mo sọ bẹ́ẹ̀. Okikiola mò ń jẹ́, ojú mi rè. Lẹ́ẹ̀kan sí ayé yín kò ní dá. Ẹ ní ṣoríire. Àdàbí ni mo pé o. Tó bá jẹ́ pé ẹ ṣe ẹ̀yin ọlọ́pàá Kwara yẹn. Àdàbí tó bá jẹ́ pé ẹ òkígbẹ́ rí, ẹ ṣe fọ́bọ̀n rí, ẹ ṣe gbẹ́rẹ́ ayẹta rí, ẹ ṣe ti díjò rí, ẹ ṣe àsákì rí, ló ṣẹ́kù láyé yín ò ní bàjẹ́. Lórí ire ẹ̀dá tó túbọ̀ sí pé gómìnà Kwara yẹn kì í ṣe ẹni tó yẹ ní gómìnà ìlú. Tó túbọ̀ sí pé gómìnà Kwara yẹn orí ẹ̀ ti dàrú. Tó túbọ̀ sí pé gómìnà Kwara yẹn ayé ẹ̀ ti bàjẹ́. Torí wípé tó bá jẹ́ pé èèyàn ẹjọ́ ṣe fẹ́ pa wá ni. Àkílódé gan-an. Sórí yín burú ni. Mo mọ̀ ríire ìwọ Ọlọ́run ọba.
Nigeria. Ẹni ó gbọ́n mẹ́ni ó gbọ́n. Ẹni ó gọ̀ ni ó mọ́ra wọn. Béèyàn bá sọ fẹ́ ni ó gọ̀ yóò dìjà. Sì báyìí ṣé ẹ̀yin sì fẹ́ bílífù pé ìyá ọlọ́sùn yẹn ò mọ nǹkan tó ń sọ náà still. Lọ́jọ́ kìíní àná nígbà tí àkọ́kọ́ náà ṣe mọ̀ pé bí àwọn ọlọ́pàá Kwara bọ́n ṣe lórí ọ̀rọ̀ ìyá ọlọ́sùn náà rí. Ìwà tí ìyá ọlọ́sùn yẹn wù Ọlọ́run ọba alágbára Elédùmarè ń gbọ́ kò tí ì tó nǹkan tí wọ́n ń rìmáǹdì èèyàn lé lórí. Nígbà tí Òkútagídí àtàwọn ẹmẹ̀wà ẹ̀ tí wọ́n lọ ṣe public assault sáwọn oníṣẹ̀ṣe ní odò Yemọja, ọlọ́pàá pè wọ́n, ó pe Òkútagídí àtàwọn àáfà ẹgbẹ́ ẹ̀, ó pa àwọn oníṣẹ̀ṣe náà, ó bá wọn yanjú ẹ̀, wọ́n bá wọn sọ̀rọ̀. Nígbà tí ìyá ọlọ́sùn jáde, tí ìyá ọlọ́sùn sọ pé Òkútagídí tí ó ń ṣe filenge kiri tí ń sọ pé ìgbà kan àwo kan yìí, àwọn mọ̀ ọlọ́pàá gbé. Nígbà tọ́lọ́pàá gbé tán, wọ́n kàn gbé lásán, wọ́n wá sọ pé kán lọ rìmáǹdì, wọ́n wá gbé, wọ́n ní kán lọ rìmáǹdì ẹ̀. Kwara ó dàbí ẹni pé gọ́vnà ọbẹ̀ ò láṣẹ, gọ́vnà ọbẹ̀ yẹn wọ́n kàn fi dí gẹrẹwu ni. Gọ́vnà Kwara yẹn ò license, gọ́vnà Kwara yẹn ò capable, gọ́vnà Kwara yẹn kò ń ṣèyàn tó gbádùn, kì í ṣe tó ní làákàyè ni, tó dẹ̀ mọ ìlú tó ń ṣèjọba lé lórí. Ọlọ́pàá ò ní wà lábẹ́ ẹ kọ́lọ́pàá dẹ̀ máa pàṣẹ ààtò bó ṣe yẹ kí ìlú rí. What do I even know? Bóyá gọ́vnà gan tiẹ̀ wà lára àwọn tó ń sọpọ́ọ̀tì àwọn Muslim níbẹ̀ yẹn. Ọlọ́pàá ní pé kí a gbé ọdún ṣẹ̀ṣe ká gbé lọ sí ọ̀rọ̀ yẹn ti wà lábẹ́nú tẹ́lẹ̀. Serap rí news ibi tí ọlọ́pàá Kwara ti sọ pé kí àwọn oníṣẹ̀ṣe ó gbé ọdún wọn lọ bòmí o. Rí báyìí o Serap. Òfin Nàìjíríà máa kò tiẹ̀ fún yín o. Òfin Nàìjíríà fàyè gbà pé kí oníkálukú kó ṣe ẹ̀sìn ẹ̀, kó rin ìrìn ẹ̀ bó bá ṣe wù ú. Òfin Nàìjíríà fàyè gbà kálukú rí báyìí. Ọlọ́pàá tí wọ́n bá fẹ́ ṣe léyà, ìròyìn tá a máa ń kà ní pé the Nigerian police force has ensured that the iléyà kìnìkan coming up will be free, will be kìnìkan, security have been deployed to kìnìkan, so to make sure there is order and kìnìkan across the nation. Tí wọ́n bá fẹ́ ṣe léyà, ẹ̀yin ò ní sọ wípé security situation, ẹ̀ ní sọ pé surveillance review pé iléyà ò ní ṣe o. Tí wọ́n bá fẹ́ ṣe Christmas, ẹ ní sọ wípé ẹ̀yin ṣe surveillance lórí burúkú kan pé Christmas ò ní ṣe. Ṣùgbọ́n wọ́n fẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀ ń sìn, ẹ̀yin sọ wípé kíní kan surveillance olórí burúkú, ẹ̀yin ṣe surveillance. So ẹ máa ń ṣe surveillance ládẹ̀ ní so much problems concerning security everywhere. So any surveillance equipment. So ẹ̀yin ọlọ́pàá Kwara yẹn ojo ni yín, ojo. You are such a coward. Torí pé iṣẹ́ tó bọ́ tàtẹ́ wá jẹ́ yẹn kì í ṣe iṣẹ́ ara yín, wọ́n rán yín iṣẹ́ yẹn ni. Gómìnà ìpínlẹ̀ Kwara ìṣọ̀kùn ayé yín tí yín náà ti bàjẹ́. Gómìnà nípínlẹ̀ Kwara ẹ̀yin lè ṣe èèyàn rẹ̀. Ẹ̀yin náà tẹ́ jẹ́ gọ́vnà nípínlẹ̀ Kwara yẹn, ẹ̀yin náà kì í ṣèyàn rẹ̀. Kí ló dé? Kí la gbé kí la jù?
kí la gbé kí la jù. Ẹ̀yin tẹ́ jẹ́ ajẹ́ wípé ṣe rí gbogbo intern fà lẹ́sẹ̀ yìí tó bá dojú ẹ̀ tán, tó bá dé ojú ẹ̀ tán, wàláì agbára yín ò ní ká. Agbára yín kò ní ká. Ẹ fẹ̀tẹ́lẹ̀ ń pa làpálàpá. Iṣẹ́ tá a rán kọ̀, wọ́n ní ìpakọ̀. Bí ó ṣe ní pẹ̀yìn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara báyìí mi ò tí mọ̀. Tẹ́ ẹ bá fẹ́ ṣọdún ọdún Iléyá, ẹ ní sọ pé ẹ ṣe surveillance o, pé security situation kò wà favorable fún Iléyá o. Ẹ ní sọ bẹ́ẹ̀ o. Tí ẹ bá fẹ́ ṣe Christmas, ẹ ní sọ pé ẹ ṣe surveillance o, pé security situation kò wà favorable fún Christmas o. Ṣùgbọ́n sìn wọ́n fẹ́ ṣọdún ìṣẹ̀ṣe, ẹ̀yin wá sọ pé ìṣe surveillance olórí burúkú kan, pé security situation kò favor irú celebration bẹ́ẹ̀. Now, nínú ìwé òfin Nàìjíríà, ẹ provide security ni. Ẹ ní sọ pé káwọn èèyàn mọ̀ ṣọdún wọn. Ẹ provide, ìwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé security situation favor Christmas. Security situation tí ò bá favor Christmas, inter máa ń ṣe ni pé ẹ deploy security personnel láti rí dájú pé safety àwọn tó ń ṣọdún yẹn ó wà okay. Níwọ̀n ìgbà tó bá jẹ́ pé tó bá ti ń ṣe léyá, ẹ kì í stop wọn kán má ṣe léyá. Inter máa ń ṣe ni pé tẹ́ bá ti rí pé security situation report olórí burúkú yín, ó review pé ìọdún yẹn tó bá ṣe ó máa dàlúrú. Ẹ wà deploy security láti lè jẹ́ pé léyá tó fẹ́ ṣe yẹn kó lè lọ dáadáa. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Náà ó wá kan ìṣẹ̀ṣe báyìí. Ẹ wá sọ pé kán gbé ọdún, kán gbé lọ síbòmí. Section ní chapter 4 Nigerian law. Chapter 4 section 38. Má gbọ́ o. Má gbọ́ ohun tó sọ o. Right to freedom of thought, conscience, and religion. Lọ wo ìwọ tó jọlọ́pàá ní Ìlọrin, tó jọlọ́pàá ní Kwara, tó jọlọ́pàá ní Nàìjíríà. Ẹsẹ̀ òfin tí mo quote yẹn lọ wo kó confirm ẹ̀. Chapter 4 section 38 of the Nigerian Constitution. Freedom to thought, conscience, and religion. Wọ́n sọ pé freedom to thought in Oyo State. No. Wọ́n sọ pé freedom to thought in freedom of thought, right to freedom of thought in Lagos State. Wọ́n sọ pé right to freedom of thought in Osun State. Wọ́n sọ pé right to freedom of thought in Ondo State. Wọ́n sọ pé right to freedom of thought, conscience, and religion in Nigeria. Wọ́n sọ pé right to freedom ní inú ìwé òfin Nigeria. Section 4 and chapter 4 section 38. Ṣé ti ń gbọ́ mi báyìí? Chapter 4 section 38 nínú ìwé òfin Nigeria. Ó sọ wípé right ẹ̀tọ́, right to freedom of thought, èròǹgbà, conscience, ẹ̀rí ọkàn, and religion, ẹ̀sìn. In tó bá rò pé ó yẹ kó jẹ́ ẹ̀sìn tó fẹ́ máa sìn, bí ọkàn ẹ bá ṣe gbé wá pé ó yẹ kó ẹ̀sìn yìí ló yẹ kí n máa sìn, ó ní ẹ̀tọ́ sí. Ó ti ní ẹ̀tọ́ sí báyẹn lábẹ́ òfin Nàìjíríà. Ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ìwọ tó jẹ́ ọlọ́pàá, ẹni tó jẹ́ commissioner ọlọ́pàá ní Kwara State yẹn, ṣe dáadáa o. Ẹ dẹ̀rù àtúbọ̀tán yín. Tí àwọn set of
group of people kan bá pè yín pé àwọn oníṣẹ̀ṣe làwọn fẹ́ wá sọdún lọ́rin iṣẹ́ ẹ̀gbọ́n ni ẹ mọ̀ jẹ́ ṣe o. Tí gómìnà bá pè yín pé àwọn oníṣẹ̀ṣe tán làwọn ń bọ̀ yẹn ẹ má jọ wá ṣe níbí o. Ẹ̀yin ò ṣe kóòtù lọ́ọ̀ fún gómìnà yín. Ẹ ṣe kóòtù lọ́ọ̀ fún àwọn olórí burúkú ẹgbẹ́ group àbí association tó bá pè yín pé kẹ́ stop oníṣẹ̀ṣe láti wá sọdún nílọrin. Ẹ ṣe kóòtù lọ́ọ̀ yẹn fún wọn. Kẹ́ sọ fún wọn kẹ́ rìfá wọn pé kán lọ wo ìwé òfin chapter 4 section 38 of the Nigerian Constitution. Àbí constitution la ṣá fi rú Nàìjíríà. Gbogbo tá ṣe ń lu yìí òfin la sọ pa fi ń ṣe. So tó bá jẹ́ pé òfin lẹ fi ti ìyá Ọlọ́ṣun mọ́lé. Ọdún yẹn máa wáyé sẹ́. Bẹ́ẹ̀ mo sọ. Mo ti sọ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe. Èmi ti sọ fún gbogbo àwọn oníṣẹ̀ṣe. Lọ́jọ́ yẹn gbogbo ayé ni ó máa wò wá bá bá ṣe ń sọdún. Ìtọ́lọ́pàá bá wá fẹ́ fi wá dá lára àfẹ́rí kan wá. They should come and do it. Kí gbogbo ayé jọ máa wò wá báyìí. Tí ó bá ti wá bó lójú tán kí káwá jọ dúró wájú òfin báyìí káwá jọ máa rojọ́. Ìtọ́ bá sọ pé àṣẹ tó wrong. Kí ló dé? Kí ló dé tí ẹ face tí ẹ jẹ́ ká face reality ní Nàìjíríà? Mi ò lè bú ọlọ́pàá. Ó kàn jẹ́ pé n tó jẹ́ kí n máa bú wọn ni wípé torí wọn ò bá burú ni nígbà táwọn tó pè wọ́n pé àwọn ọlọ́dún bọ̀ lé Kwara wọn fẹ́ wá sọdún o. Ẹ̀yin ò ṣe sọ fún wọn ẹ ṣe rìfá wọn sínú ìwé òfin Nàìjíríà. Kílétẹ̀ yìí náà pẹ̀lú ọ̀bọ wọn jáwùrà èlò náà fún yín. In tó sì fà tọ́pọ̀lọpọ̀ yín ò ṣe kí n látúbọ̀tán gidi nìyẹn. Bẹ́ẹ̀ ni bí kókó oṣù kan tẹ́rì táyà kí mọ́tò kí bọ́n kan pa yín dànù. Bí kókó ọdún kan tẹ́rì táyà káyé yín kan bàjẹ́. Àwọn ọmọ yín ó lójú ọmọ tó lè sọ pé my dad is a police officer. Ó lójú. Your children are not proud of you. Torí pé gbogbo ìwà rádaràda jákujàku tẹ́ ń wí náà ó ní nísìbà ìta ló tẹ̀ láyé ìgbà kan people tán bá pè fún pé káwọn èèyàn wá recruit fún iṣẹ́ ọlọ́pàá àwọn èèyàn máa ń tú lọ báyìí. Nísìn kò sẹ́ni tó ń wú lórí mọ́ láti lọ gbaṣẹ́ ọlọ́pàá. Bẹ́ẹ̀ mo sọ fún yín ọ̀rẹ́ mi kan gbaṣẹ́ ọlọ́pàá ó ní mo wá padà rí láì bí ọ̀sẹ̀ kẹta sí mẹ́ẹ̀ẹ́tì kẹrin bóyá bí oṣù kẹta sí oṣù kẹrin bọ̀dá ẹ ti ṣe ọlọ́pàá mọ́ ni òun ò ṣe ọlọ́pàá mọ́ kí ló dé? Nígbà tó kálàyé tó ṣe reason tó ń fi resign mo bá káàánú lórí àwọn ìwà jákujàku rádaràda tó ti kúnnú iléeṣẹ́ ọlọ́pàá yẹn. The level of compromise tẹ máa ń go láti lè tẹ fi ń ba iṣẹ́ yín jẹ́. Ká tiẹ̀ wá gbà pé lóòótọ́ ni security surveillance ní review pé ilẹ̀ ò dáa fún ọdún yẹn ẹ ṣe provide security. Ká gbà pé lóòótọ́ làwọn kan fẹ́ because èmi mọ̀ pé àwọn Muslim desperate débi pé wọ́n lè hijack ọdún yẹn. Ṣé ìgbégbá tá à ń ṣe EndSARS ńgbà tí protest EndSARS wáyé àwọn tí ò fẹ́ kí EndSARS wáyé wọ́n lọ sanwó fáwọn ọmọ ìta. Àwọn tó jẹ́ pé bí EndSARS ṣe ń lọ yẹn kò dùn máwọn nínú ó ń dí oúnjẹ ojoojúmọ́ wọn lọ́wọ́ ó ń dí ìwà àbàjẹ́ wọn ó ń dí lọ́wọ́ àwọn yẹn wá lọ wá owó wọ́n lọ sanwó fáwọn ọmọ ìta àwọn tọ́ọ̀gì. Nígbà tán lọ sanwó fáwọn tọ́ọ̀gì wọ́n wá ní káwọn tọ́ọ̀gì máa bọ́ sáàrin kan máa ba EndSARS jẹ́. Tẹ́ bá ti rí bí tó ti kóra jọpọ̀ tó ti ń ṣe protest ẹ bọ́ sáàrin wọn ẹ dájà lẹ̀ kó lè dàbí pé àwọn tó ń ṣe protest yẹn ló ń jà. Kí gọ́ọ̀mẹ̀ntì lè sọ pé ìjà tó ń jà yẹn náà ló jẹ́ ká sọ pé kán má ṣe protest yẹn. Bọ̀ ṣáà wá borí ṣé àwọn youth ń gbà yẹn ṣé wọ́n padà borí?